Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Orúkọ mi náà ni mò ń jẹ́, mi ní Ambassador Adémọ́lá Ìyálé. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko àti ní ẹ̀yìn odi. Mo dẹ̀ kí wa kú ìfọmọnìyàn ṣe, a kú ìgbárùkù ti ìran wa tá a mọ̀ sí ìran Yorùbá. Ọlọ́run Olódùmarè ọba tó ní mí tó ní kò ní padà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa. Òjòjò ní sowó kó mọ́ lè nà ń jà kókókó báyìí lára ọ̀tá lè gbogbo wa àti mí àtẹ̀yìn. Àlàáfíà wa, omi ara wa, iṣan ara wa, ẹ̀jẹ̀ ara wa Olódùmarè ò ní fi dà wá láàmú. Àlùbáríkà àwọn tí Olódùmarè tó kú lé ayé lọ́wọ́. Ṣáájú gbogbo kí Olúwa kó bùkún mi, kó bùkún orílẹ̀-èdè mi Yorùbá nation, kó bùkún bàbá mi Àdìsá ọba Adéyẹmọ àkùkọ gàjàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, k'Olódùmarè kó wà pẹ̀lú gbogbo wa. Mo kí bàbá mi Professor Bánjí Akíntóyè, mo kí bàbá mi Professor Adéníran, mo dẹ̀ kí ìyá wa Onítìrí, mo dẹ̀ kí gbogbo ẹ̀yin àgbààgbà pátápátá ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Mo kọ́mọdé, mo kọ́kùnrin, mo kóyúnú, mo kásẹ̀ ẹ̀bí, mo kọ́mọdé, mo kágbà ìpè akúdédé àsìkò yìí. Mo wá lọ sọ́dọ̀ àwọn ènìyàn Ọlọ́run, àwọn tó Olódùmarè tí wọ́n jẹ́ àrólé Olódùmarè lórílẹ̀. Bẹ́kọ́ bẹ̀rẹ̀ lọ́tọ̀dọ̀ ẹ̀yin àlè ulama'u warasatul anbiya'i, ẹ̀yin àfáà Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Mukadam Sheikh àfáà kọ́mọ ń kéwú, àfáà kọ́mọ níwáàsí ní assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Àlàáfíà Ọlọ́run, orí ajẹ́ ìjẹ́tọ́ Ọlọ́run kó máa wà pẹ̀lú yín o. Àtàfáà súnà, àtàfáà tí ò súnà, àti gbogbo àfáà àkọ́rọ́tà kàkí. Wọ́n kẹ́yìn ẹlẹ́sìn kan, ẹ̀yìn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, Reverend Bishop, àlùfáà nínú ìjọ Àgùdà, ìjọ mímọ́, ìjọ nírìbọmi, ìjọ Methodist, Kátólíìkì, Celestial, Kérúbù, Deeper Life, gbogbo yín pátápátá mo kí wípé àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo yín àti gbogbo ìdílé yín pátápátá. Wọ́n kẹ́yìn ẹlẹ́sìn kan, ẹ̀sìn kan, ẹ̀yin ẹlẹ́sìn tá a bá láyé, ẹ̀sìn tó jẹ́ pé ní gbogbo wa bá láyé. Ìwé a máa jẹ́, egbò a máa jẹ́, àbáríkà tó Olódùmarè kólé ayé lé lọ́wọ́. Ìbà orí tó kún tí ò ní ná, ìbà ọjà tó kún tí ò lérò, ìbà oko tó pọ̀ jaburata, ojú bá yín o. Mo wá ṣèbà ẹ̀yin ìyá mi, ẹ̀yin ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin tẹ́ ẹ pọnmọtọmọ yìí fi jábọ́, ẹ̀yin tẹ́ ẹ pọnmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́, ọ̀kan nù, ẹ fi kan ṣoore kiri. Ẹ wá ṣàwọn ọmọ Yorùbá, ẹ ṣe wá lóore owó, ẹ ṣe wá lóore ọlá, ẹ ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀, torí pé kíni ẹ̀yin làgbà gbani. Mojú bá yín o. Mo fi kábíyèsí Ọ̀nẹ́rìṣà Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jẹlẹ̀, ọba Babátúndé Adéyẹyè Ògúnwùsì ẹni ìtàn, Ọ̀jájá the second Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo fi kí gbogbo ládéládé lóyè. Mo kí bàbá mi ọba Dr. Mahood Ọlámilékan Balógun ní Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Orí mi ò ní dàrú kí n má kọ bàálù mi bó ṣe wọ̀. Mo kí gbogbo ládéládé lóyè pátápátá wípé ẹ kú dédé àsìkò yìí o. A kú bójú ọjọ́ ṣe rí. Ìbéèrè mi àbí ọ̀rọ̀ tí mo mú wáde lónìí kì í ṣe tó pọ̀, bẹ́ẹ̀ kì í sì ṣe tétí ò gbọdọ̀ gbọ́, ni wípé ìran Yorùbá ọmọ aládé gbogbo níbo là ń lọ. Bàbá wo sàkún ọ̀rọ̀ yìí, bàbá wò dé dáadáa, bàbá wo déètì òní ní 31st October 31st, léyìí tó túmọ̀ sí wípé òní ni òpin ọjọ́ nínú oṣù October. Àní rírú ọjọ́ èní mọ́ láyé fáàbàdà, ó tó de sẹ́ńtúrì míì ká tó fojú kan irú ọdún yìí, ká tó fojú kan irú ọjọ́ òní, irú àkókò tá a wà yìí, ká tó rí ọjọ́ tá a bá ti ré kọjá lórí ẹ̀, àná ti ré bá lọ àkún fojú kan mọ́ láyé. Níbo wá là ń lọ? Declaration.
gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn bàbá wa wọ́n ní a máa gbáradì pé láìpẹ́ láì jìnnà alárè ọjà àgbà nǹkan gbé nǹkan hánu. Bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ wọ́n là ní iṣẹ́ kò ní pẹ́ mọ́. Àwọn gẹ́gẹ́ fúnra wọn làwọn declare tí gbogbo olè ó mì tìtìtìtìtìtìtì tílẹ̀ Yorùbá ó mì tìtìtìtìtìtì tí gbogbo àgbáyé ó mì tìtìtìtìtìtì pé àwọn ọmọ aládé àwọn ọmọ Yorùbá a ti kéde pé àwa ò sí pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà mọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀tá àgbà lẹ́nu àwọn àgbààgbà wọ́n ní ọjọ́ náà yóò jẹ́ ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú tọ́jà wípé gbogbo wa pátápátá a máa jó yàgí ní yòdò lórí ilẹ̀ wa kì í ṣọjọ́ ogun lógun jàǹjọ́ náà àléèyàn pàjọ́ náà àbáyàn jà kò sì sẹ́ni tí ó bá wa jà ọjọ́ tí gbogbo wa fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. I can call it mega praise but mega rally and declaration ni torí wípé n tá a fi perí rẹ̀ ní ẹbọ lójú tèmi mega praise ni ọjọ́ tá a fẹ́ yin Ọlọ́run tá a fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o ṣé o tó fi orílẹ̀-èdè wa lé wa lọ́wọ́. Bàbá wa bí ni bó lẹ ṣe gbáradì sí fún ìgbáradì yín bolódé ìgbáradì tá à ń ṣe lórí àti declare níbo la bá dé ìjẹ́ ìgbáradì di ọjọ́ yìí bí ọ̀pọ̀ yẹn wọ́n jẹ́ declare ní ẹjọ́ ṣe kíní kan ní kí ni wọ́n ti ṣe láti gbáradì ìgbésẹ̀ wo ló ti gbé èèyàn mélòó ló ti convince wípé ọ̀dà o èrè pàtàkì èrè ńláńlá tí ń bẹ lábẹ́ Yorùbá nation rèé gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ lè ṣe láì má sọ̀rọ̀ nípa àwọn bàbá wa kọ̀ọ̀kan lẹ́ẹ̀kárò òjìrì àwọn àgbààgbà yìí náà máa bí a lọ àmọ́ ajá kì í rorò kó sọ ojúlé méjì lọ́rọ̀ náà. Lọ́pọ̀ wà bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní Àkúrẹ́ lánàá bí ìbá ní ṣe mistake bí ẹ ṣe ń ka ń tẹ̀mú Yorùbá nation ó dùn lẹ́nu wọn mọ̀ràn ní. Kò sí ẹ̀wà ayé ni wọ́n bá ti àbẹ̀rẹ̀ báyìí Afẹ́nifẹ́re mélòó la ní. Àwọn Afẹ́nifẹ́re ti bàbá wa pa Fásọ̀rántì àwọn láwọn jẹ́jẹ́ àtìlẹ́yìn wọn fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Àwọn Afẹ́nifẹ́re tí bàbá wa Ayọ̀ Adébánjọ àwọn ní ti Ìgbò làwọn ó ṣe ta lọ máa lè ta lọ mọ ọkọ. Àwọn Afẹ́nifẹ́re tí bàbá wa pa Fásọ̀rántì àwọn tó bá tí wọ́n Bọ́lá Ahmed Tinubu wípé ó tọwọ́ bọ̀wé àdéhùn pẹ̀lú wa pé true federalism yóò wà lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ fẹ́ ṣèjọba lé lórí. Kí la ń pè ní true federalism? That is, there is going to be regional government. Ìjọba ẹlẹ́kùnjẹkùn gẹ́gẹ́ bó ti wà láyé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Ìgbà tí mo gbé àwọn ọ̀rọ̀ yìí mo wá mí kalẹ̀ wípé kábíyèsí ìrí Ọlọ́run kábíyèsí torí pé kíni Ọlọ́run lọ́mọ tẹ́nìkan ọmọ àmọ́ lọ́dọ̀ tí a mọ̀ pé tí a lọ́lọ́run ó ṣe àwa láti sí àgbẹ̀yìn gẹ́gẹ́ bí àṣà olóyè Sunday Igboho àṣà tó wà ń ta nìyẹn sí àgbẹ̀yìn àwa láti torí pé kíni orílẹ̀-èdè làwa fẹ́ gbà á ṣe ìjọba ẹlẹ́kùnjẹkùn. Ìyá wa kẹ́ sọ̀rọ̀ kan tí mo dẹ̀ padà reason along pẹ̀lú wọn wípé àwọn ìpolongo tí ọ̀pọ̀ wa máa ń sọ pé Fúlàní jí wa gbé Fúlàní ṣe gbá kan insecurity wà ní tábàwò dáadáa àwọn gbogbo ní insecurity ló affect jù ó affect àwọn ará Òkè Ọya ká má bàa wà lórú rẹ̀ against wa pé ṣe bí kí ní ìdí báwọn náà ìlànà fi sọ wípé we are more than 75 million in population. Àwa ìran Yorùbá a fẹ́ dá dúró a fẹ́ ní orílẹ̀-èdè wa fún ìdí kan àti ìkejì.
torí pé kí ni a lè máa wà lọ báyìí títí láíláí. A fẹ́ máa control resources wa fúnra wa, gbogbo ètò wa pátápátá, gbogbo àwọn ilé olókoòwò wa pátápátá a fẹ́ ní ìkápá lórí ẹ̀. Ẹ má kówó Táyé lọ rèé máa fi tọ́jú Àlàbá. Bí Táyé bá pawó ẹjẹ́ ọ̀nà, bí Kẹ́hìndé bá pawó ẹjẹ́ Kẹ́hìndé ọ̀nàwó rẹ̀ fúnra ẹ̀. In a nutshell, we want freedom. Wọ́n ní wọ́n tagi wa as a secessionist. Àwa tá a fẹ́ dà lúrú. Bọ̀ bá wá bèèrè ẹni léèrè sá fẹ́ dà lúrú ni. But impression tí wọ́n nìyẹn. Ìdí ẹ̀dẹ̀ fi ń parọ́ mọ́ wa lọ́dọ̀ àwọn ìjọba òkè kí là ń pè lọ́hùn, òkè òkun nu. Igi àwọn bíbú dẹ́wọ́ ìrà ìrọ́lẹ́ ń pàwà ń parọ́. Àṣẹ́kàwò dáadáa pé ìjínigbé yìí gan àwọn tó ń jẹ́ Haúsá ní affect jù. Àwa ni ọ̀dà ó bá pé yòó lẹ́ ń sọ àdíntà ń sọ gẹ́gẹ́ ni wípé a fẹ́ dá dúró, we need our own freedom. Òfin ò sọ pé a lè pè fún ìdádúró, òfin ò sọ pé a lè pè fún òmìnira rárá. Freedom of association ló wà. Àìmọye ẹgbẹ́ lèyàn máa ṣe tẹ́lá wọnú ẹgbẹ́ wọnú ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní ìsìn, ibẹ̀ láti rí Afẹ́nifẹ́ bí 1, Afẹ́nifẹ́ bí 2, Afẹ́nifẹ́ bí 3. Torí wípé tírú àwọn Afẹ́nifẹ́re bàbá wa Bánjí Akíntóyè, ẹ má bínú, bírú àwọn Afẹ́nifẹ́re bàbá wa Ayọ̀ Adébánjọ tó bá jẹ́ wípé lóòótọ́ ìran Yorùbá ni wọ́n ń jà á fún, ìfẹ́ rere náà fẹ́ fún ìran Yorùbá, wọ́n à ní lanu kí wọ́n ní wípé àwọn declare àtìlẹ́yìn tàwọn fún Ìgbò. Lábẹ́ bó ti lè wù kó rí, àwọn onígbàwọ̀ nígbàwọ̀ bá wọ ọ̀bá gbàwọ̀ nígbàwọ̀, àwọ̀ atẹ́ àwọ̀ aya pọ́nrọ́gẹ́dẹ́. Definitely àwọn bàbá yìí náà ò nífẹ̀ẹ́ wa. Ìfẹ́ ilẹ̀ Yorùbá kọ́ làwọn bàbá yìí ní, ìfẹ́ ara wọn ní. They are all fighting for their cause. Adẹ́pọ̀ bá náà ní Yorùbá nation, ẹgbẹ́ kan fi Yorùbá nation bojú ni jẹ́ kàn kówó jẹ àì. Yẹ́sà bá mi Olóyè Sunday Igboho, ìwọ tó bá gbowó lọ́wọ́ olóṣèlú tó sì ń ṣe Yorùbá nation, tó ń gbowó lọ́wọ́ olóṣèlú, Bámi Sunday Adéyẹmọ Igboho wọ́n lé àìsàn lẹ́ẹ̀wò. Ìwọ tó ń gbowó lọ́wọ́ olóṣèlú bá yọ ọ̀rán èèyàn ká lọ bọ́ ọgbà ní o, àmọ́ tá lágbé wọ́n lọ sá fún. Bámi fún yí lépè yóò sì mọ́ yín bẹ́ẹ̀, àìsàn lẹ́ẹ̀wò. Àgbẹ́ríkà ọ̀tọ́lọ́ ń kọ́lé ayé lọ. Torí pé ẹ lè máa tàn wá, káwàkáwà máa ṣe wàhálà lórí bí Yorùbá nation ó ṣe dáa, lórí bí ìfẹsẹ̀múlẹ̀ ṣíṣe Yorùbá nation á ṣe rí. Ẹ wo wàhálà Olóyè Sunday Igboho, ẹ wo wàhálà bàbá wa Professor Bánjí Akíntóyè, ẹ wo wàhálà bàbá wa Professor Adéníran, ẹ wo wàhálà àwọn ìyá Onítìrí, ẹ wo bàbá ìmáàmù Yorùbá ìlú Ìlọrin, ẹ wo wàhálà gbogbo àwọn mídíà. Ní àwọn mídíà tí ń sọ tòótọ́ ní o, kéèyàn kan wá máa tó gbowó olóṣèlú, kọ́ máa rán èèyàn kan lọ máa bọ́ ọgbà, bọ́ yálà ló kọ ọ̀rẹ́ o àbí kan o, ọwá dé pè tí bàbá mi Sunday Adéṣọ ọmọ Adéyẹmọ́sẹ́ ò ní mú ọ bọ́ ọba gbígba ọmọ àìsàn léèwò. Nǹkan yòówù tó ọba àfi owó ń ṣe mẹ́jà tán ò já sọ tàbí ìyà tí irú ọmọ Adéyẹmọ́ jẹ lórí ọ̀rọ̀ Yorùbá nation tó yẹ ká tó wá máa fọ̀rọ̀ òṣèlú, ọ̀rọ̀ ọgbà tó ń lọ gbowó lọ́wọ́ olóṣèlú tó yọ máa jẹyọ. Ẹ̀yin kan máa parọ́ fún olóṣèlú, ẹ gbé fóònù ẹ máa pọ̀ olóṣèlú, ẹ̀rọ lágbájá bọ̀ kálọ́bá yín gbowó, ẹ̀yin náà lẹ́sìn máa ń yẹ bá dẹ́sẹ́ no going back. Èpè tàdéyẹmọ òòṣà tó fún yín yọ ọmọ yín mọ́ tí ni ẹni yòówù tí ọba jẹ. Kí ló dé? Ẹ wo wàhálà bàbá yìí náà. July 1st wọ́n kọ́ lólé bàbá yìí, wọ́n kọ́ lólé wọn.
ẹni àwọn tá kúkú àwọn tá jìyà ẹ̀ bẹ́ẹ̀ bá ti ẹ̀wọ́ tàwa tá kàjẹ̀yà rẹ̀ lásán ẹ̀wọ́ ti kúnlẹ̀ abiyamọ òpómúlérò làdògán pílà ìlà àfáàfà táì wọ́n dára alẹ̀ náà ẹ̀ka wá jókòó ẹlẹ́sìn rìn ibì kan wọ́n wá lọ rèé bá yí gbowó olóṣèlú ẹ̀ wá ń bá wọn olóṣèlú sí lórí fóònù ẹ̀ ní kú bí aṣọ yín wà kí ló dé ẹjẹ́ àjọ gbé kínní yìí ni ẹjẹ́ àjọ rí ìjà yìí gẹ́gẹ́ bí ìjà àfinújà ẹ má ṣe business stop doing business with Yorùbá nation. ìwọ tó o bá rówó nù Yorùbá nation tó o bá fi ṣe business wọn padà parun ni. àbí tó o bá lè bọ́ ta gbàgbàgbà pé èmi o mo rówó o nǹkan báyìí mo sì fi ń ṣe o. tọ́mọ Yorùbá wá dáríjì irú ẹni bẹ́ẹ̀ àbá ìdáríjì irú ẹni bẹ́ẹ̀ bájẹ́ bá pógún ọdún láyé ẹran ògún ni ìpè àwọn àrán Yorùbá ní ọ̀padà pòǹtọ̀ ọlá wàhálà ìlàágùn fìtínà olóyè Sunday Igboho gbogbo ẹgbẹ́ gbowó lọ́wọ́ olóṣèlú dúdúdúdú ní ọgbẹ̀yìn ayé ẹ̀ tó ń gbàwó lọ́wọ́ olóṣèlú bọ́yọ̀ ọ̀rán èèyàn ni o àbí kan o ìwọ tó bá fẹ́ ṣòṣèlú bọ́ọ̀tà gbangba bọ́ọ̀tà gbangba wálíà kéde mo ti ń ṣòṣèlú ẹ má kà máa mú alọ́bọ̀ náà. we need declaration nínú oṣù tá a fẹ́ mú yìí ẹ declare òní ń ta ní fọ́ọ̀sì ọ̀la ní wá oṣù tó ti bẹ̀rẹ̀ ẹ ṣe kéne ẹ declare ẹ jẹ́ kí gbogbo wa ọmọ bíi tí à ń lọ ẹjẹ́ àmọ́bí tí à ń gbọ́rùn rè ẹjẹ́ àmọ́bí orí wa ń gbé wa lọ ìyà yìí ti tó gẹ́ ọmọ ẹlẹ́ran ni wá ń jẹ egungun ọmọ aláṣọ ni wà kìsà kò sí sẹ́ni ẹlẹ́dì àkùrọ̀ fúnra wa kì í sà wá ará òkè ọ̀yà kankan ní yá máa jẹ egun ní yá máa wà kìsà àwa ara wa náà ni irọ́ ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ó ti pọ̀ jù kí láti gbowó lọ́wọ́ olóṣèlú ò lè sọ pé òun gbowó lọ́wọ́ olóṣèlú sínú àwọn bàbá olóyè Sunday Igboho bá wá ń ṣe pé ọwọ́ rò pé ò ní mọ́ ọ mọ́tí ni ọmọ no solution táwọn bá rí bí a ti lè gbowó torí bẹ́ẹ̀ sọ ni pé bẹ́ẹ̀ bá gbowó olóṣèlú owó bàbá wa náà là ń gbà ọ yàtọ̀ o for example ni mi bá lẹ́gbàá tí ń ṣòṣèlú tó bá fún mi lówó bóyá o fún mi lówó kí n fi jẹun ó ṣe mú kí ọ kó o ṣe àmọ́ bá wá fún mi lówó kan pé ọyá owó ìrè fi ṣe gbá kan fi ṣàwó kan tàbí kí wọ́n á tàn wọ́n kí n máa fún wa ní lámbà àwa ò lè ṣe bẹ́ẹ̀ torí pé lóye Sunday Igboho ṣàwùfọ́ wa ká ṣe bẹ́ẹ̀ àdẹ̀ní ṣe bẹ́ẹ̀ nígbà wo olóyè tó bá nǹkan ẹ̀jẹ̀ tó gba dúkìá ẹ̀jẹ̀ tí ọ̀bà máa gbowó lọ́wọ́ olóṣèlú má lẹ́yìn ká wá gbowó lọ́wọ́ olóṣèlú ẹ̀ ní kú bí aṣọ yìí wà gbogbo ẹ tí gbowó lọ́wọ́ olóṣèlú táwọn gbogbo ẹ tí ń tàn án Yorùbá bá wá ká gbogbo yín bá wá ká láì yọ ẹnìkankan sílẹ̀ èmi ò rẹ́dì láti bú Bọ́lá Ahmed Tinubu náà Yorùbá ni bàbá mi ló dẹ̀ jẹ́ they are free to do whatever they like tèmi ni pé mi ò ní gbòdì èmi dín ní dání wípé mi ní dalẹ̀ ìran Yorùbá láti July November 1st oṣù yẹn tó parí mo rọ̀ yín ẹ̀yin bàbá wa ìyá wa ẹ mọ́jọ́ ẹ jẹ́ kálárì ọjà àgbà ẹ jẹ́ nǹkan ó gbé kan hánu ẹ jẹ́ kí ilẹ̀ omi tìtìtìtìtì ká rí pé ìran Yorùbá fẹ́ lọ ká rí pé ìran Yorùbá a fẹ́ lọ a fẹ́ dá dúró mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ takuntakun Bùkọ́lá Yọmí Kóìkí Bùkọ́lá Yọmí Kóìkí mo kí bàbá yẹn gan try ajílóru akẹ́tọ̀tọ̀tọ̀ lọ́sàn-án kò sójú oorun mo kí gbogbo Yorùbá Freedom Media pátápátá látọ̀rí Ọmọlúkà Lady K Bàbá Èkìtì Casmans Yorùbá ló wù mí
àbá Kazeem lóṣogbo, gbogbo yín pátápátá ẹ kú iṣẹ́ takuntakun. Ọlọ́run Olódùmarè kò ní padà lẹ́yìn wa o, kò sì ní dójú tì á. Ọlọ́run ò ní dójú tì á o. Èmi nígbàgbọ́ pé Ọlọ́run ò ní dójú tì á. Àmọ́ kọ́lọ́ bàbá dójú tì á ẹ declare. Ọlọ́run ti ẹ̀kọ́ ni ó dójú tì á. Ká bàbá dójú tì ra wa ẹ jẹ́ á declare. Ẹ jẹ́ á mọ ibi tá à ń lọ gangan. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń náwó, tẹ́ ń nára lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Mo kí Sami Japan, Mr. Sami, mo kí yín o. Ọlọ́run ní jẹ́ náà dànù lágbára lọ́wọ́ Ọlọ́run. Èròǹgbà yóò bá rí bákan náà mọ́tọ́ lọ́run. Àgbà Yorùbá Nation. Ìfẹ́ tẹ́ ní Oloye Sunday Adisa ọmọ Adéyẹmọ, ìfẹ́ náà ò ní dàrú. Àlùbáríkà àwọn tọ́lọ́ ń kọ́lé ayé lọ́wọ́. Mo kí bàbá mi Professor Banji Akíntóyè lẹ́ẹ̀kan sí. Pẹ̀lú ọjọ́ orí wọn yẹn, wọ́n tó dákẹ́ ìlàkàkà wọn láti rí wípé ìran Yorùbá á kúrò lóko ẹrú. Bàbá Ọlọ́run ní pín yín pa. Mo wá kí bàbá mi Professor Adéníran, bàbá àgbà dalẹ́ o. Mo kí ìyá wa Onítìrí. Gbogbo ẹ̀yin àgbààgbà táwọn ojú yìí ẹ jọ̀ọ́ ẹ fìmọ̀ ṣọ̀kan. Ẹ gbà wá kúrò lóko ẹrú. Ẹ̀yàn kan ní gbowó, àgọ́ ò gbowó, ẹjẹ́ kẹ́kọ̀ọ́ kó là, ẹ̀kọ́ ò kọlà, ewé ló kọlà sẹ́kọ́. Ẹjẹ́ kọjú mọ́ bí tá lọ. There should not be any side distraction. Let's focus on where we are going. Please, mo fọ́lọ́ ń bẹ gbogbo ẹ̀yin àgbààgbà wa ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo dúpẹ́ wípé so far we've been able to reach at least the point. Gbogbo náà la mọ̀ pé ládùúgbò gbogbo gbàdá tí ń ṣe rálì láti bí ọdún mẹ́ta sẹ́yìn yóò já sí nìkan náà ni. Ibo náà ni ó sì já sí náà ni pé á declare. Declaration ló ti wá súnmọ́ yìí. Ó ti súnmọ́ tòsí. Ẹ jẹ́ gbogbo wọ́n gbáradì láti declare. Gbogbo gúrùpù pátápátá. Gbogbo gúrùpù pátápátá. Ẹ jẹ́ á máa múra declaration wa. Mo kí Alájọ Rọ́jí Kazeem Àṣekúlówó ẹ̀mìà. Ẹ kú ọjọ́ bí o. Ẹ̀mí gígùn ní ọlá ńlá. Olódùmarè á bá mi fún yín. Ẹ ní fapágún, ẹ ní fẹsẹ̀ gún. Gbogbo wàhálà ayé ẹ̀yin lè jẹ nǹkan yín. Ọ̀sẹ̀ tí ó jẹ yín máa yé. Ẹ jẹ gbogbo wàhálà yín. Gbogbo akitiyan yín lórí kí Yorùbá Nation kó lè wá sí ìmúṣẹ. Ẹ̀yin àti Oloye Sunday Igboho agbára lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni ó rí. Ẹ ṣé o, mo dúpẹ́ o. Káríra láyọ̀, ká pàdé láyọ̀. Mi ò ní lọ ikú tó lọ nínú igbó àbí tó re tó wà ní olé tí a fi poison pa. Ìsìnlẹ̀ lọ̀lọ́ ẹja tó lọ lálẹ́ odò tí ò wálé mọ́. Ìní lọ̀lọ́ màálù tó rìn tó fẹsẹ̀ ara rẹ̀ rìn débi tí ó fi ti fi sòkú. Ìní rìn tí lọ̀lọ́ adìẹ tó lọ tó débi ẹ ti fi ṣe kérésì. Ìsìnlẹ̀ rìn àgbò tó lọ débi ẹ ti fi ṣe léyá. Bíbẹ ní màá bẹ ọ̀bẹ ní bẹ́sù. Àtẹ̀pẹ́ báyìí ẹsẹ̀ tẹ̀nà. Ẹni tí ìdágbére ìrìn àjò mi fún òní mọ̀ ìrìn àjò mi láíláí. Àti gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́wọ́ mi náà agbára lọ́wọ́ Ọlọ́run. Tẹ́ẹ̀kan sí Omi Alẹ́ Adémọ́lá lórúkọ mi. Ó dàbọ̀.